ẹ bá mi kí o ẹ bá mi kí àtọ́kí adé ní sọjọ́ bí lónìí o Dámilọ́lá ṣe bí ìwọ ní ké sí ire lónìí orí rẹ̀ àfiré ni o alátọ̀kẹ́ o máa kú ọdún ẹ̀ lóde Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ẹ bá mi kí Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ẹ bá mi pè Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo. Ìbálòdé tòní o orí adé àlà ní mo kọ́kọ́ rí bá fọlọ́hún ọba ọba lánàá ọba lónìí òní níwò yí ọlọ́ba lójú ayé gbogbo ìláyé aláwùrọ̀ bí ọba tó ní kó wá àtọ́kí adé ọmọ kú ọdún o Dámilọ́lá ṣe bí ìwọ ní ìwé òun àmọ́ bí ojú arẹwà lóbìnrin olóríire ni òkú ọdún òkú yèdún òkú àṣeyẹ kú ayẹyẹ oríkà ọdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe ìlágbára olóhùn ọba ikú nífilé rẹ̀ sọ òdì àrò nífilé rẹ̀ sọ dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ tí ń dùn yí ọlọ́run ọba oníjọ́ tán láíláí ó ní rẹ̀lẹ̀ ó sì máa ga ní ìlágbára olóhùn ọba ó ní má padà sáìdá ọlọ́run ọba oníjọ́ sọkú láíláí. Adébọ́lá o ọmọ Mr. Mrs. Abíọ́dún Ayédùn ṣe bí wọ́n ní ké sí ọdọọdún la rórógbó ọdọọdún la rẹ́wùsà ọdọọdún la rọmọbì lórí àtẹ àṣeyí sàfọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe ìlágbára olóhùn ọba ó ní kánjú kú máa wo òbí rẹ̀ lójú lágbára Olódùmarè ìwọba àtọ́kí adé Dámilọ́lá ṣe bí wọ́n ní ké sí àǹtí rẹ̀ ní olólùfẹ́ rẹ̀ tí gold lónìí máa kí ọkọ ọjọ́ ìbí nípò sọ̀pọ̀ rẹ̀ láyé nínú àlàáfíà ara pé kú ò ní pa ọ́ ní mà nira láyé tọ̀ wá ọlọ́run ọba oníjó kanjú kú láyé àǹtí rẹ̀ tí gold ó ní máa pọ̀ mọ́ ìyábìrú rẹ̀ sọ wọn láyé ó ní máa kówó orí ọmọ pọ̀ sí ni ìwọ̀n láàrin ọmọ pọ̀ sí ni àrísìkiri ọmọ pọ̀ sí ni iṣẹ́ rẹ̀ onídi iṣẹ́ mọ́ olówó àjò olówó àókèrè oko délé lágbára Olódùmarè ìwọba àtọ́kí adé ooo Dámilọ́lá ṣe bí wọ́n ní ké sí Adébọ́lá ṣe bí wọ́n ní ìwé òun àti retí gold ó ní máa gbalẹ̀ àwọn bàbá tó bí olómọ lọ ó ní máa kì ó ní mẹ́sàn-án méje Ìjẹ̀bú Ìléṣe ní sílẹ̀ àwọn bàbá tó bí olómọ Ìjẹ̀bú Ìléṣe ìrajìwàrà lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bí olómọ bọ́ bá wùjẹ̀ bú àwọn ẹni ìjẹ́ ní wíníwíní bọ́ bá wùjẹ̀ bú àwọn ẹni ìjẹ́ ní wíníwíní bọ́ bá wùjẹ̀ bú yóò fẹ́ ní ìjìyẹ ìdókù sọ́dọ̀ alágẹmọ ní nílé bàbá tó bí olómọ ọmọ alágẹmọ ògùn wọ̀yọ̀ ọmọ adóhùn mọ́sù pẹ̀dì ẹyẹ ilé ọmọ aládìyẹ ògógó mọ̀gà ọmọ adìyẹ gbà lókun omi lílílí ara òrókun ara òradìyẹ ilé ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ máa ti ṣe ní olè pani nílé bàbá tó bí olómọ ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́ sí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sílé ọmọ mo rẹ́yẹ mọ̀mọ́ roko tán ẹ̀yẹ mọ̀ dìbò lọ ọmọ mo níṣu mọ̀mọ́ lọ́bẹ̀ ọ̀bẹ tí ń bẹ̀lẹ̀ ọmọlé bàbá tó bí lọ́mọ ọmọ onígbò má dí ọmọ onígbò má wọ̀ àjòjì tó bá wọ́ gbòòrò yóò dẹni ẹbọra ní nílé bàbá tó bí olómọ àfíjù Ìjẹ̀bú tí fọkọ tiẹ̀ ìjápẹ̀ náà ìran bàbá yín ní náwó dọ́là kó yìnbó tó dé
òyìnbó dé tán lówó ọ̀hún pọ̀ sí ní ó fi pé gbà Jẹ̀bú owó àwo Jẹ̀bú owó kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n ń lówó lọ́wọ́ o èmi ọba Jẹ̀bú relé ọmọ aláre nílé bàbá tó bí ọlọ́mọ àtọ́kí adé ooo Dámilọ́lá sí bí wọ́n ní ké sí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba bí ó bá gbé ta ní ìkéwì látẹ̀ ìkan orí adé àlà nílò orúkọ tèmi jẹ́. Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo. Ẹ bá mi kí Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo. Ẹ bá mi pè Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo. Ìjẹ̀bú ọmọ èrè ni wà aládé owó ní bàbá yo.